Africa Content TV. Ilẹ̀kùn náà ó máa wà ní títì ipa, ilẹ̀kùn àlùjẹ́ náà wọ́n máa sí ẹ̀sílẹ̀ mi. Ìjọba bàbá mi rí, aláìní àṣírí aláìdè wá, bàbá tèmi ní àlọ́ máa tó kọrin. Àwọn bàbá náà ń pín aláìní àṣírí àdéhìí tẹ̀lé. Bàbí mọ́síkà ta. Mwenzi kata liwa baba ya koni. Kaya baba ya ni kala si nanga. Aila me kala si koko sadi ori. Jaka wejo ba wejo ku kale ni bene. Baba se biya lo wa to koni. Ala ni mo wo e ta wi ki o. Para dada ogun kalẹ̀ pásítọ̀ promotion máa wọlé bàbá bọ́lá yìí ń kọ́nà lọ́wọ́ lọ́dún mo wà mẹ́rin mẹ́jọ bàbá yìí dákìrọ̀ àgbo wa mọ̀ ẹ́ ìbàdàn o. Wọ́n fẹ́ wá sí gbogbo àgbáyé wọ́n fi sí ẹgbẹ́ wa bàbá wa ní alákìíkàbí ìdí owó kalẹ̀ níbẹ̀ yẹn. Bàbá tèmi ní àlọ́ àtò kọrin. Aládìgbàlùbí mo kọrin bàjẹ́ fún ẹgbẹ́ mi lọ́sẹ̀ yẹn. Wọ́n ò ní mà ní abájọ bọ́lá ti sàkóńwẹ́. Bàbá ojú àtàná ní wọ́n ẹ̀ ò ti jù bẹ́ẹ̀ lọ. Ìró wọn ni kó tẹ̀lé àgbẹ̀rẹ̀bọ̀ ẹ̀ lọ́rẹ̀ jẹun. Ọlọ́run òjẹ́ ó ti mú ìyẹ̀wò lọ́rẹ̀. Ó wá bínú táwọn bá sí ní àwọn olùpápẹ́ àsẹ́yìn ìgbà àwọn ìgbàdo ọ̀rọ̀ sí fún wọn. Orí abanijẹ́ tó máa lárò pin lọ́rọ́ bá pin rìkì sí o máa gbẹ́bí yẹ wọn kò kẹ́kẹ́. Wọ́n wá sojú rere bá ẹgbẹ́ máa ní tẹ́lẹ̀ bí wọ́n ta láì mọ̀ pé àwọn sáárà ìdá àpapọ̀ ìlà ìdá. Ọ̀nà àmúkọ̀ ló lẹ ìwọ máa wá èyí náà ń sí ìwọ bàbá ó ti mọ̀ lásọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run máa da. Kọ́lù kọ́kọ̀ kọ́kọ́ fún àwọn olólùfẹ́ ẹ̀tọ́ bá ẹgbẹ́ lójú èèyàn rí náà máa sí ìyẹn. Pẹ́ẹ́ni pẹ́ẹ́ mi máa ṣẹlẹ̀ ní ọmọdé.
àwọn abájú wa lélẹ́yìn. Ẹni sọ̀rọ̀ lélẹ́yìn àyọ̀bá alájọpọ̀ kẹ̀kẹ́ sáwọn ìṣe o. Owó ìjẹ̀bi ló jẹ́, owó ìjẹ̀bi ló jẹ́, ẹ̀kọ́ òsì ní ìlà àpò. Wọ́n ti lè ya ibi ilé òṣèlú wa. Ìdí táwọn àdájọ́ àti ilé àìsè dájọ́ kò. Èèyàn tí wọ́n kò ní bàbá àgbẹ̀ sáà yìí ní fún ọmọ ní tó bá ní wọn àbàmúkú ni kájọ́ máa bẹ̀rẹ̀ ó délé bàbá ní àwa ọ̀fẹ́ ní àgbáyé àwọn bàbá lè fi sá àwọn àgbà owó àgbà ọ̀gá ọmọ tó ń lẹ́yìn àdìsí láàbí àìdè owó báwa sáré bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ yẹn èmi lọ́mọ àti bí odidi owó ní láàpọ̀ odidi owó ní ìdààmú wa. Báwo ká láti láti ní ìmọ̀ ọ̀dọ́ pé akọni ṣe fún wa, àwọn ẹni ń bẹ̀ wa, wọ́n bá ti wa, wọ́n lè tún nínú sí wa. Ṣé nínú ọ̀la àwọn kékeré láti ní láti jẹ òun láti ní láti jẹ ẹ̀ka wọlé burúkú rẹ̀? Ariwo kọ́, àwọn ọjọ́ máa kọrin. Ìtàkà mọ́ bàbá mi àlọ́ máa sáńpẹ́rì kalẹ̀ àgbàmọ̀tò lẹ́sọ̀ àgbègbè. Bàbá oníwàásù oníwàásù ní àgbáyé àpọ̀lẹ́lẹ̀ ìtọ́sùmọ̀ àpọ̀lẹ́lẹ̀ tó bá kí bàbá wa. Bàbá tó ní nílẹ̀ àdó màmá kọ́ni lọ, ó ní wọ́n fún mi ní owó àlùmọ́ríkà. Láti ilé bàbá máa dára, èmi ní màá lá òsì mọ̀, èmi ní màá lá òsì mọ̀ o. Ẹ wọ́n ní ìdíjẹ́ra, yóò díjẹ́ra kẹ̀ nínú àwẹ̀, owó tí máa kọ́kọ́ bá owó láti àkọlé àwọn ilé ìbọ̀ ẹni tó bá wà ní ọmọ ẹni tó bá wà ní ọmọ o. Àdìgbélé tó ń sọ fún ọmọ bá lọ́wọ́ láti ìṣàpèjì àwọn àdọ́dọ́ ní ìlànà o. Bájẹ́ ní ìṣàpèjì àwọn àdọ́dọ́ ní ìlànà o. Bájẹ́ ní ìṣàpèjì àwọn àdọ́dọ́ ní ìlànà o. Bájẹ́ ní ìṣàpèjì àwọn àdọ́dọ́ òkìkí rẹ ti ń ta ọlọ́jọ́ máa kàn lọ wájú wá ká ìwọ ló ní gbogbo ẹni lọ́ní bẹ̀rẹ̀ bá ń ké fún un ọlọ́pàá kọ́ ní ìwé tó tó ní àwọn àwọn ìṣe ìdájọ́ àwọn àdàlà ṣe wọ́n tó wà ní ìṣá sàjá máa wọ́n ní àtàrà fún kàwá máa kọ̀ lá wọ́n lọ láti wọ́n tó káyọ̀ láti àmì nàní kò lá wọ́n lọ sáwọ́ ìdí kàwá mú kàwá tàrà lábíà kíríkà sí iná kò áwà wọ́n wájà lẹ́ka lọ́ọ́lẹ́ kò ádà wọ́n wájà lẹ́ka áyìnà kò ábìnà fáwọn yẹtìnà kò látàkà wọ́n máa sàn ìyá kò látàkà wọ́n máa bẹ̀rẹ̀ ìmọ̀sọ̀rọ̀ bí kàwá àdì aláṣẹ wa ìdí àlọ́mà lónìí bẹ́ẹ̀ ni a máa fẹ́ jàkẹ́fẹ́ tó ti yẹ kéèyàn máa ṣe nù wàláì ẹ̀wọ́ ṣe ti dẹ́nu gbogbo àwọn àgbàlagbà ibo ló ti ìgbàlẹ̀ tó tẹ́lẹ̀ ìgbàlẹ̀ ká tó wá gbé ọwọ́ rẹ̀ wọ́n ní lọ́dọ̀ sí ìmọ̀ akọ tó ti dájú fáwọn tó dùn ọ lọ ọlọ́run tí o jẹ́ bẹ́ẹ̀ o àwọn àgbàlagbà ṣàdúrà fún ọ wọ́n ló máa ní wí ó máa ní kọ́ láwọn ọ̀la kò wọ́ta. báyìí ìdí tá à ń lọ ní àlàjẹ́ yìí nígbà tí àwọn tí wọ́n kọ́ lọ́wọ́ á kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wọlé ọlọ́run kó bá wa tó tì yé wọ́n la ilaha illallah pápá jùlọ bàbá wa àfọ́lẹ́ ànábì aláàbí wa báńsì ọmọ oníwà sí àgbáyé ọmọ oníwà sí àgbáyé ojoojúmọ́ la làdúrà yín torí báwọn tó ní ti ṣàdúrà fún yín kí wọ́n tó lọ bàbá oníwà sí àgbáyé ti ṣàdúrà fún yín gbogbo àkọ́kọ́ ní máa ń kọ́ kí máa ń dákẹ́ sọ́kẹ́ Abdulkari ó ní àkókò ìṣẹ́ Abdulkari yóò máa kọ́ ní kò ní dákẹ́ nígbà kọ̀ọ̀kan àwọn ìṣàdúrà kọ́ láti wà wọlé àkókò yín ti kọ́ ọlọ́run tó lẹ́nu ọdún yìí o abiyamọ ìsàmì gbogbo ẹni.